Tádé o ọmọ wọn ní kẹ̀kẹ́ ilé ọmọ gbọ̀n ọmọ gbọ̀n ọmọ gbọ̀n ọmọ alága ọmọ mọ́ríwó. Madam ilé lẹ́kọ́ ẹ̀dẹ̀ sọ pé nǹkan kékeré ṣe rí àdúrà tẹ́ fi bẹ̀rẹ̀ yìí náà òun náà ló dáa. Ìwé mímọ́ jẹ́ ká mọ̀ wípé àdúrà òun náà ni ìdá kìrìsìtẹ́nì. Olúwa yóò jẹ́ ká ṣe tójú léyìí lọ kò sí wàhálà. Ó yẹ kí ló ṣẹlẹ̀ mama honestly speaking àwọn bá dìjà wa o kẹ̀kọ́ fà á lówó ni. Mo ti san gbogbo owó kẹ́kọ̀ọ́ ní jáde ẹ fi yẹlẹ mama kò yẹ yín tẹ bá já ẹ pẹ̀lú àtọ́jú kí ló máa ṣẹlẹ̀. àgbò wa tẹ bá jókòó tẹ àtọ́jú kí ló máa ṣẹlẹ̀. àgbò wa ó dà kẹ́ sí tọ́lá sanwó ibà á máa gbó wa lọ́wọ́ yín. mọ́mí ṣe é jẹun lówó ti tẹ̀lé ni. kò sówó tí mi ò san dédé owó tí wọ́n bí ẹ̀ náà ni mo san kò wọ́n. láìpẹ́ yẹn gbọ́ngàn tó ń sọ wọ́n ní pé àwọn ti san gbogbo owó tó ẹ̀kọ́ san mí báyìí owó rẹ̀ tún fẹ́ wá gbọ́. agbẹ́ni bí ẹni sọ. ṣé ilé ìbímọ péjọ wá ni. ẹ wo bí mi tẹ̀ dé yìí tẹ́ bá wà very 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 careful máa pe ọlọ́pàá. àdé sọ fún yẹn dẹ gbẹgbẹgbẹ sọ. so ìwà ṣe é báyìí o bẹ pẹ́ kò sá. Olúwa yín pẹ̀lú yín arákùnrin ẹ jẹ́ ká máa rántí pé Jésù Kristi kò fẹ́ nǹkan bí wàhálà. Jésù gan nígbà ayé ẹ̀. ó yọ mẹ́yìn. ọmọ ìta ni wọn. Peter àti Pétérù ọ̀nẹ́sẹ̀ tí Jésù bá dé ibà ní sábà gbó ẹ̀ tó a bá Confirm ẹ ti gbọ́ yẹn. ó wà ẹ kọ́ bá ẹ máa kà báyìí ó máa pé sí wa lọ́wọ́ bíbá. ẹ jọ̀ọ́ ẹ tiẹ̀ wò pé alàgbà ẹ wo inú aṣọ mímọ́ tí mo wà yìí ẹ wo orú ẹni yàrá ìlú òyìnbó ni wọ́n ẹ má ṣe gbogbo nǹkan báyìí. ọ̀gá owó yín ti gẹ̀ máa kí ló kí ló bá ṣẹlẹ̀. ṣe kí ló ṣẹlẹ̀. kí ni tèmi ń bẹ̀. bàbá owó yín ti á sókè. ẹ bá mi gba bíbélì yìí dání ẹ jọ̀ọ́ mi ò fẹ́ kó stain. kí ló ṣẹlẹ̀ bàbá. àìní o kí ni gbogbo orú eléyìí báyìí bàbá bíjọ owó ẹ kí ló ṣẹlẹ̀ bàbá. kí ni gbogbo orú eléyìí báyìí kí ni gbogbo do orú eléyìí. something bàbá kí ló ṣẹlẹ̀. owó wọn ti gẹ̀ pa. àmọ́ pé téèyàn bá sọ pé ò ṣe oògùn kà mọ́ àwọn tó fẹ́ jẹ́ wọn ò ní jẹ́ kí èèyàn sinmi ṣé mo tọ́ yín ni ṣé mo tọ́ yín ni ó ní nǹkan tí mò ń sìn kí n tó máa sin Jésù ẹ wá gbọ́ o káwọn ni mo lè fọ́ mú yín ewé àpòlù pàṣẹ kó pàṣẹ fún yín kẹ́ ẹ má lè fọ́ bí ẹni bá wọ gbó kìjìrì àmúgbó bí ẹ̀fọ́ bá wọ ọ̀dàn kìjìrì àmọ́dàn ọjọ́ tí ẹṣin bá wọ̀lú ní kìjìkìjì rẹ̀ múlu tí kìjìkìjì èmi alàgbà tí ò gba nọ́ńsẹ̀ kó mú yín kẹ́ ẹ má lè sọ̀rọ̀ bórú má já mọ́bìnrin lọ́wọ́ iye inú à ń lọ ni kí iye inú yín ó lọ lórúkọ Jésù náà ni ẹ wá gbọ́ o mi ò bá yín jà o mi ò bá yín jà o mi ò bá yín jà o ẹ wá gbéra báyìí àsákù nìkan bá àrìnsọ́nù wítọ̀kù inú ọmọlágídí kì í dùn kókété bá yọ níwò ẹ̀ ó máa mórí légbó ni ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ náà ló ń rà sí ibi tí ẹ bá sáré tó bá fi rẹ̀ yín ibẹ̀ ní kẹ́ ẹ kú sí ó yẹ ẹ máa lọ. olè ẹni ká máa lọ alágbàgbàgbàgbàgbà ni àyè máa lọ náà ni àbí kí lè sọ. ẹ máa lọ. ẹlẹ́sẹ̀ yìí ṣe ẹ ti rà lẹ́jà rẹ̀. dọ́tí pápá ọmọ tiẹ̀ ló ń rìn ọjọ́ àgùntàn bá bímọ tiẹ̀ ló ń rìn ọjọ́ gàràwó ní sọmọ àbù ẹ dìde. ní orúkọ Jésù ẹgẹ́ ni ẹlẹ́jì yín ní orúkọ Jésù àwọn ọmọ ẹwà sáré wa. kò sí kankan gbogbo nǹkan ti yanjú ní orúkọ Jésù kì yóò sí aburú kankan. madam ẹ wo ẹ má dá wọn lóhùn gbàrí àwọn ará abẹ yẹn bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn Jésù Kristi tẹ́ ẹ rí yẹn òun ni olórí ohun gbogbo ẹ bá mi gbé bíbélì yẹn so ẹ jẹ́ kí wọ́n ṣí ilẹ̀kùn yẹn ká lọ bẹ̀rẹ̀ àdúrà. ẹ tí yọ fìlà orí oyin fìlà. èké ẹ wò ẹ má bínú jàre ṣe rí ọ̀rọ̀ àwọn èèyàn yẹn béèyàn bá ń lọ sógun ó gbọ́dọ̀ wá rántí pé òjò lè rọ̀ ó yá ẹni kan ṣí ilẹ̀kùn. ní oríta bíi tá a bá tó yìí ẹ jẹ́ ká máa lọ ulí ká máa lọ ulí mo ní ká máa lọ ulí lóye ulí ẹ jẹ́ ká máa lọ ulí ẹ̀yin àdúrà náà. torí àdúrà lẹ ti wá láti ìlú òyìnbó. nígbà ẹ̀yin ìlú òyìnbó náà mo ní ká máa lọ ulí. ìwọ sí ẹ jẹ́ ká ṣe prayer yẹn má yẹ kéṣù lò wá èṣù lágbára kò ní bàlá. ìwọ ẹja máa lọ mọ́mì ẹja máa lọ. ìwọ náà ṣe é kó jẹ kókó mọ̀ wípé. madam ẹ gbọ́
Jésù Kristi ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀. Ha alàgbà àṣetí ọmọkùnrin ò tó tàlàwà fẹ́ gbà tàlàwà làgbàgbà bẹ́ẹ̀ lọ́hùn òkú iṣẹ́ o. Jésù Kristi yóò dáríjì yín torí pé ọmọ Ọlọ́run ni èmi ń ṣe. Ẹ mú mi wá síbí láti wá ṣe àdúrà. Kí ló wà ń bẹ̀? Jésù nìkan ni mo ní ní bàbá o. Jésù nìkan ni mo ní ní bàbá.